pẹ́ àdúgbò lọ́dọ̀ Ọlọ́run èmi orúkọ mi ni Captain Abdulrasheed Raji Agbakin of Egbaland àti bàbá Adini of Egbaland. Well, ọmọ Abẹ́òkúta ni mí and mo ṣiṣẹ́ ológun àdúgbò lọ́dọ̀ Ọlọ́run pé mo ti fẹ̀yìntì níṣẹ́ ológun pẹ̀lú ẹ̀ náà àlàáfíà ṣe wà pẹ̀lú fọlọ́run. Ìdẹ̀tún á dúpẹ́ pé ọmọ Ẹ̀gbá ni mí tó yẹ pé ilé náà la padà sí mo dẹ̀ níyàwó mo lọ́mọ. Lásìkò tí ẹ̀ ń ṣiṣẹ́ ológun yẹn ǹjẹ́ ẹ lè sọ díẹ̀ nípa àwọn ipò tẹ́ ẹ ti dì mú? Ó pọ̀ lọ títí ṣùgbọ́n ètò tó jẹ́ pé bíi tó ju ẹ̀ lẹ́nu pé mo ṣe gómìnà Bauchi, gómìnà Sokoto pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bí a ṣe rí àkọlé yẹn àti àgbàlagbà àti àwọn ọ̀dọ́ ló máa ní àǹfààní láti lè wá láti lè rí pé ìlọsíwájú wà nínú nǹkan tó ń ṣe torí a ti wò ó pé iṣẹ́ àgbẹ̀ àti iṣẹ́ ọwọ́ ló ṣe pàtàkì. Àwọn ọ̀dọ́ wa ń sìn yìí a dẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò ríṣẹ́ tí wọ́n ọ̀gán bá níṣẹ́ tó ń kọ́ṣẹ́ ọwọ́ tí wọ́n dá dúró àǹfààní á wà fún wọn láti tún gba ẹlòmíì síbi iṣẹ́ kí ìlọsíwájú lè bá orílẹ̀-èdè wa. Ìlú Ẹ̀gbá ni ìgbàgbọ́ ló ti ṣẹ̀wá ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Gbogbo nǹkan tá à ń ṣe tó jẹ́ ti Lísàbí kò sí tó jẹ́ bọ nínú ẹ̀. Bàbá wo à ń lọ sí church ìyẹn ilé ìjọsìn fún onígbàgbọ́, à ń lọ sí mọ́ṣáláṣí fún tàwọn mùmínì. Nínú ẹ̀ náà la tún ṣe ẹ̀kọ́ tá a fi ń kọ́ àwọn èèyàn ní oríṣiríṣi ọ̀nà tó fi lè máa rí owó. Èmi ò rí ìtójọ ẹbọ nínú ẹ̀ ju pé ká lọ ṣe àjọ̀dún kí inú gbogbo wa dùn. Irú ìjọ tá a máa ṣe kágbá ìjọ tá a máa ṣe yẹn gbogbo wa àtẹbí àtọ̀rẹ́ gbogbo wa la máa wà tá a máa ṣe àjọyọ̀ tá a máa dùnnú lórí gbogbo tó ṣẹlẹ̀. So mi ò rí ìtójọ ìṣe ẹbọ nínú ẹ̀ o, mi ò rí ìtójọ ẹbọ nínú ẹ̀ rárá. Kò sí nǹkan tó wà láyé yìí tí ò ní ìṣòro tí ò ní ìgbéníjà, alright? Torí pé kí ni tí a bá ká tiẹ̀ rò wípé òkè o a fẹ́ ṣe owó kan yìí a lè náà ní ọ̀pá fẹ́ ṣe kó jẹ́ pé irú owó tá a máa fi ṣe kó má sí nílẹ̀ ká sì máa ní àwọn ọ̀rẹ́ wa o àwọn ọmọ ìlú Ẹ̀gbá o àwọn gbá wọn sì máa dá owó náà ṣe gbá ṣùgbọ́n ju gbogbo ẹ lọ ní pé bá a ṣe ń rò lọ́dọọdún lọ́lọ́run bá wa ṣe, bá a ṣe ń rò lọ́dọọdún lọ́lọ́run mú ìlọsíwájú wa, bá a ṣe ń rò lọ́dọọdún lọ́lọ́run ṣe ní ìrọ̀rùn fún wa. Torí pé kí ni irú ọdún yìí sìn yìí àwọn tó máa ń ṣe àtìlẹ́yìn fún wa nípa ọ̀rọ̀ owó wọn láwọn ò ṣe mọ́, but gbogbo àwọn ọmọ Ẹ̀gbá àwọn ọ̀rẹ́ àwọn ẹbí gbogbo wọn dìde oníkàlùkù káràmásìkì pé eléyìí yóò ṣàgbọ́dọ̀ jẹ́ ṣe àdẹ̀dùkọ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo ẹ̀yọ́ sí rẹ̀. Láti ìgbà tẹ́ ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí alága àjọ̀dún Lísàbí ǹjẹ́ lè tọ́ka sí bóyá ẹyọkan àbí méjì lára ohun tá a lè pè ní iṣẹ́ ìdàgbàsókè tí àjọ̀dún Lísàbí ti mú bá ilẹ̀ Ẹ̀gbá? Iṣẹ́ ìdàgbàsókè tó ti mú bá ilẹ̀ Ẹ̀gbá ó dúró jẹ́ ní lọ́dọọdún là ń rí pé àwọn èèyàn ń jẹ àǹfààní. Irú ọdún tó kọjá àwọn kan jẹ àǹfààní pé wọ́n kọ́ wọn níṣẹ́ bọ́n ṣe ń ṣe iṣẹ́ àdìrẹ, àwọn kan wọ́n kọ́ wọn ní bọ́n ṣe ń ṣe oúnjẹ, àwọn kan wọ́n kọ́ wọn ní bọ́n ṣe ń ṣiṣẹ́ iṣẹ́ ọwọ́ bíi ká máa ránṣọ. Gbogbo àwọn yẹn wọ́n dẹ̀ tún ní àǹfààní tí wọ́n fún àwọn ìgbìmọ̀ kan tó fún wọn ní nǹkan iṣẹ́ náà máa fi ṣe bíi èròjà àwọn iṣẹ́ nǹkan tí wọ́n lè fi ṣe iṣẹ́ tí wọ́n kọ́ yẹn. Wọ́n dẹ̀ tún kọ́ wọn ní ọ̀nà tó fi máa rí owó ní ilé ìfowópamọ́ tó fi máa ra nǹkan tí wọ́n bá fẹ́ lẹ́yìn tí wọ́n fún wọn yẹn. So ìlọsíwájú ń bá àwọn yẹn bí ìlọsíwájú ṣe ń bá wọn náà ló ń bá àwọn tó jẹ́ bí ẹbí wọn bí ọ̀rẹ́ wọn. Sórí fún ẹnikẹ́ni láyé yìí nù
kíyàn gbàgbọ́ ní Ọlọ́run yẹn ó ṣe pàtàkì. Ìkejì ni pé kíyàn wá ní ìpinnu wípé mo ṣàfẹ́ ṣe àṣeyọrí nígbèsí ayé kọ́lọ́n kó dẹ̀ gbà fúnwọ́ ẹ̀, àti pé kíyàn ní àforítì ṣe pàtàkì. tó gbogbo tí wọn bá ń ṣe láyé tí ò bá láforítì á ṣe débi àfilẹ̀ àfitọ̀hún á ṣe débi àfilẹ̀ àtúmọ̀mí á ṣe débi àfilẹ̀, but àforítì ó ṣe pàtàkì nínú ẹ̀. tí wọn bá dẹ̀ ní àforítì yẹn kó wá gbàgbọ́ pé yes òun á ní àṣeyọrí pẹ̀lú àṣẹ Ọlọ́run, kó fi àdúrà kó máa fi tì. gbogbo ìtúwà pátápátá nílé ayé kò sí bí wọn ṣe máa wà níbì kan tí ò ní rí ṣòro, ṣùgbọ́n kí wọn gbà pé ìṣòro yẹn ó wá ní ó dẹ̀ máa lọ fúngbà díẹ̀ náà. so Ọlọ́run kó gbàdúrà ẹ̀ kálukú. Alága ìgbìmọ̀ ìyẹn ọmọ àtòkò lítòkò bí èèyàn kò bá fi tọ̀ wọ́n ìtòkò ṣe ń tọ̀ torí ìtòkò òwúre àfi ìṣàkóso Olúmọlé lọ́wọ́ àbíbákan ẹ̀yìn bàbá òkìtàn Olúmọ àbẹ̀lókù àwọn ará ṣípa àwọn rẹ̀ pín èmi ẹ̀ nítorí káyọ̀dé pákẹ́ńtì orí àbíbákan ìlú ẹ̀bá dá lókè ìgbà ìjẹ́kúrò sí ẹ̀yìn ọdún yìí.